Breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá ká tiẹ̀ tó wo náà ẹ jọ̀ọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe kẹ́ lè máa gba àwọn notification oríṣiríṣi. Breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi wàhálà ṣá ká tiẹ̀ tó wo náà ẹ jọ̀ọ́ ẹ bá wa like fídíò wa kẹ́ subscribe kẹ́ lè máa gba àwọn notification oríṣiríṣi. Breaking news ó tún ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tó ń báwo ni mo ṣe máa sọ fún ẹ̀yin èèyàn mi wípé ohun tí à ń pariwo tí Sunday Adisa ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó sọ ẹbí nù sí tó sọ ará nù sí tó torí ẹ̀ sọ dúkìá nù wípé nǹkan tí Yorùbáwùyí ń pariwo wípé kó má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wípé gbogbo ohun tí Yorùbáwùyí máa bọ́ síta tó máa sunkún tí mo torí ẹ̀ gba orúkọ gbogbo ohun tá à ń pariwo pé kó má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá báwo ni màá ṣe sọ fún yín pé ó ti padà ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wípé wọ́n ti padà wọ ilẹ̀ Yorùbá wọ́n ti padà ń wọ skul kó àwọn ọmọ wa mo mọ̀ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ẹ̀ ń wò ẹ ṣáà rí déètì tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Fúlàní nílẹ̀ Haúsá ó ti padà get started nílẹ̀ Yorùbá wọ́n ti wọ skul ní ilẹ̀ Yorùbá wọ́n ti ń kó àwọn ọmọ wa lógún lọ́gbọ̀n ó mà ṣe o tára alẹ́ ẹni bá jalè ó ṣe làáwí ó mà ṣe lára wa nílẹ̀ Yorùbá o ó mà ṣe o lára wa nílẹ̀ Yorùbá a jẹ́ pariwo títí àkùrí mẹ́bà nínú òjò máa bọ́ síta bá máa pariwo nínú snow máa pariwo ẹ̀yin èèyàn wa ẹ wo ohun tó ń bọ̀ ẹ wo ohun tó ń bọ̀ ṣó sì ń bọ̀ báyìí àbó ti dé ṣé ohun tá à ń pariwo pé ó ń bọ̀ ṣó sì ń bọ̀ báyìí àbó ti dé ó ń rúgbó bọ̀ ṣó sì ń rúgbó bọ̀ báyìí àbó ti dójú ẹ̀ ariwo tá a pa títí àní jẹun àní mu a máa kétò a máa fẹjú pọ́n ẹjọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ń bọ̀ ní Sunday Igboho fẹnu wú géètì Àdìsá fẹnu já géètì Yorùbáwùyí aláwọ̀n lílo onítàìtọ̀ǹgì Yorùbáwùyí gbá àwo ṣẹráyé wa báyìí nílẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ rí tó kọlù wá báyìí kò kọlù wá ní kó dàbí pé ó rọ́ọ̀lù wá ni nílẹ̀ Yorùbá làwọn agbésùnmọ̀mí ti wọ skul ní ọ̀sán gangan ní èní tí mo bá yín sọ̀rọ̀ yìí ogun dé ogun màmá dé ogun dé wàhálà ti wà this is too much for us nílẹ̀ Yorùbá it's getting out of hand wàhálà gidi confam wàhálà orí ibú wàhálà àgbákò wàhálà lélẹ́yìí nílẹ̀ tiwa nílẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá tiwa ni wọ́n ti wọ skul ni wọ́n ti kọ́ àwọn ọmọ wa yé bí mo bá bó ṣe ń rí lára mi ló ṣe ń rí lára yín ó ń ṣe mí lára bákan bẹ́ẹ̀ ni pé kí ọwọ́ aago bó ṣe ń yí sẹ́yìn sí ìgbà tí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà jáde Àdìsá ò ní dààmú ọmọ Adéyẹmọ ẹ bá mi ṣèwúre fọmọ Adéyẹmọ tó ti má ní kí n máa ṣèwúre fún mi mo ṣe jókòó yìí ó lè fẹ́ bá tẹ̀lé pè dání Sunday Igboho ò ní kó àgbákò àbúrú ọmọ Adéyẹmọ jáde Àdìsá jáde ó pariwo fún wa ó láwọn kìnìún náà sì yí wa ká ó ní ẹjẹ àdìdẹ ẹjẹ agbára wa kalẹ̀ Àdìsá wí tó ọmọ Adéyẹmọ pariwo wọ́n pa ẹ̀gbọ́n ẹ̀ wọ́n pa ọ̀rẹ́ ẹ̀ wọ́n pa ọmọ ọ̀dọ́ ọmọọṣẹ́ ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé nǹkan ẹ̀ dèní wọn ò tí ì gbélẹ̀ Yorùbáwùyí mo dẹ̀ pariwo kíkiní yìí má ṣẹlẹ̀ mo pariwo mo gbìyànjú wọn tèmi ẹ̀yin fáǹsì mi náà mi ò ní jẹ́ kí pé akólèdì yẹn kó jọ́dọ̀ Yorùbáwùyí nìkan ló wà
mo kí ẹ̀yin tẹ́ ń dúró ti Yorùbáwùyí nígbà òjò nígbà ẹ̀rùn nígbà òtútù nígbà ọyẹ́, gbogbo ẹ̀yin tẹ́ dúró lórí péjì Yorùbáwùyí tẹ́ ń pariwo ẹ jẹ́ adádúró níṣẹ́, ẹ jẹ́ adádúró níṣẹ́, a máa dádúró níṣẹ́, kò sẹ́ni tó lè bá wa sọ́sẹ̀ àfi tá a bá dádúró níṣẹ́. mo kí yín mo yìn yín, ẹ kú ọmọ ṣe, ẹ kú fọmọ ènìyàn ṣe. alálẹ̀ ilẹ̀ Yorùbá máa san èmi àti yín ní ẹ̀san. àwọn ìrandíran wa a máa sọ ìtàn fún wọn pé èmi náà wà lára àwọn tó dìde, ẹ̀yin náà wà lára àwọn tó dìde, pé n tó ṣẹlẹ̀ lẹ́ni 15th of May 2026 kó má ṣẹlẹ̀. mo dúpẹ́, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbáwùyí, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ Yorùbá, mo kí gbogbo àwọn tá a jẹ́ ọmọ ọkọ, ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá, mo kí gbogbo wa pátá. mo bá yín dúpẹ́ o, mo bá yín yọ̀, èmi náà bá ara mi dúpẹ́, mo bá ara mi yọ̀. tọ́wọ́ wọn sọ pé kí ló tọ́pẹ́ kí ló tọ́ ayọ̀, tó gbé màmá sọ pé mo wà, èmi àtàwọn olólùfẹ́ Yorùbáwùyí sẹ́ á wà lára àwọn tó ń pariwo pé ohun tó ṣẹlẹ̀ lénìí kó má ṣẹlẹ̀, á wà lára àwọn tí a prevent ẹ̀ pé kó má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. ilẹ̀ Haúsá náà ti kó wọ́n wọ skul, wọ́n kọ́ ọmọ 200, wọ́n wọ skul, wọ́n kọ́ ọmọ 500, wọ́n ti wọlé Yorùbá lè ní o, wọ́n ti kọ́ àwọn ọmọ ní skul, wọ́n ti kọ́ àwọn ọmọ ní skul nílẹ̀ Yorùbá lè ní. ṣé wọ́n lẹ́ ń wò yẹn? kódà wọ́n pa tíṣà, wọ́n pa píríncípà, wọ́n ká àwọn ọmọ iléèwé lọ. iye wọ́n ti yílẹ̀ wá ká, àwọn agbésùnmọ̀mí ti yílẹ̀ wá ká, a dẹ̀ pariwo fún yín. teacher kill people staffs àti staffs o àti ní Ọ̀yọ́ state, Ọ̀yọ́ lọ́sàn gangan táwọn ọmọ wà níléèwé, wọ́n ti wọlé, wọ́n ti bàbá bá àwọn tó fẹ́ send request èmi àti yín ò ní jà o. wọ́n dẹ̀ kó àwọn ọmọ ní Ọ̀yọ́ lọ́sàn gangan nílẹ̀ Yorùbá. ogun ti jà báyìí. òun lẹ́wọ̀n lẹ́gbẹ̀ẹ́ mi yìí o. teacher killed people's staff adopted as gunmen attack Ọ̀yọ́, attack schools in Ọ̀yọ́. ẹ ti pẹ́ schools ni o. tọ́mù ṣe wá ń kalẹ̀ yọ kọ̀ọ̀kan lọ pé máa ń sáré sọ̀rọ̀, wọ́n dàbẹ̀ ní pé bí ṣe ń sáré sọ̀rọ̀ ló jẹ́ kí n gbé sórí kíní kẹ́yìn náà máa wò ó. sọ́ọ̀sì tí mo dẹ̀ ti gbé jáde Punch ni. before àwọn kan máa sọ pé Yorùbáwùyí sọ pé kíní kan ó ní tẹ́jẹ́ kí n gbé kíní wọn lógo wọn gan sí pé Punch ni o. àti Punch o àti The Cable o àti tí ò The Cable, gbogbo wọn ni wọ́n ti gbé. láti àárọ̀ mo pẹ́ níbi iṣẹ́ lé ní báyìí, ara mi ń gbọ̀n ni wípé ilẹ̀ Yorùbá kí lẹ ṣe wá, ta ni àṣẹ o nílẹ̀ Yorùbá, kí lẹ ṣe wá, ta ni àṣẹ o, tàgbé ni ajínigbé fi ń wọlé ìwé kó àwọn ọmọ wa o, kí lẹ ṣe wá, kí lẹ ṣe wá, ta láṣẹ nílẹ̀ Yorùbá. Àdìsá pariwo wọ́n sì ń bú Sunday Igboho lórí platform ẹ̀ lórí TikTok. ẹ lọ sí comment section. I like you before, you kíní kan disrespect, ìgbà tó ti lọ ṣe lóṣèlú yẹn mi lè respect. I'm like, what? ṣé màá yóò pariwo ni? wọ́n ti wọ school ọ̀sán gangan nílẹ̀ Yorùbá, wọ́n ti kọ́ àwọn ọmọ. Government enter Ahoro Esineri area, Orire local government area, Oyo state. Them adopt one school principal and unknown numbers of students. Unknown numbers of students ni wọ́n kó nílẹ̀ Yorùbá ní èdè 15th of May 2026. Unknown numbers. Àwọn ọmọ tí ò níye tí ò ṣe é kà. The unknown numbers of students ni wọ́n kó. Yeah. Unknown numbers of our children ni wọ́n kó ní school. Ogun ti dé. Oyo State Universal Basic Education Board, Oyo Sube, confirmed the incident for one statement wey dem release on Friday. The Oyo State Universal Basic Education Board, Oyo Sube, expressed profound sorrow and deep concern over the unfortunate attack on LA School, Ahoro Esineri, and Community Grammar School, Ahoro Esineri
Nelly àbí Esinele, I don't know, and Orire local government area. They attack school méjì ní ilẹ̀ Yorùbá. Wọ́n wọ school méjì, wọ́n dẹ̀ kó àwọn ọmọ. Wọ́n pa ẹnìkan ní principal náà pa, according to source, ẹnìkan ní teacher náà pa. Àti staff wo àtàwọn ọmọ iléèwé o, wọ́n ti gbogbo wọn lọ. Àti bàbá ọlọ́gbà, àti iye olóúnjẹ, àti iye eléso, àti àwọn tó máa ń gbálẹ̀, àtàwọn tó ń fọ tọ́ílẹ̀tì, wọ́n ti gbogbo wọn lọ. Nílẹ̀ Yorùbá nǹkan ti dé bá wa. Nǹkan ti ṣe wá. Ṣé nǹkan ti ṣe wá ni? Tí mo pé nǹkan ti ṣe wá. Nǹkan ti ṣe wá. Nǹkan ti ṣe wá. A dẹ̀ pariwo Yorùbáwùyí, mo pariwo fún yín láti 2020. Ọdún kẹfà kọ́ la wà yìí tí mo ti ń pariwo. Yes, 2020, I could remember. Ọdún kẹfà kọ́ lélẹ́yìí tí mo ti ń pariwo fún yín pé ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá, ẹ má jẹ́ ó délẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ó délẹ̀ Yorùbá. Wọ́n ní amóríwá kàfẹ́ ìmúlẹ̀, wọ́n là níṣẹ́ ni. Wọ́n níṣẹ́ ni, jobless people. Tí ìlú òyìnbó wá pé ẹ mọ́ come back to Nigeria. You say come back home. You come back home. You come back home. The Oyo State Universal Basic Education Board, Oyo Sube, expressed profound sorrow and deep concern over the unfortunate attack on LA School, Haoro Esinele, and the community grammar school, Haoro Esinele, Orire local government, where being result of the killing of one teacher and the kidnapping of some peoples. This is a dark and painful moment for our education family for Oyo State. And our hearts there with the affected parents, teachers, and the entire community. The statement talk. Gunmen on Friday attacked LA and community local government grammar school Haoro Esinele for Ogbomoso, Oyo State, Southwest Nigeria. The school been there láàrin Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́. The school méjèèjì wà. Ògbómọ̀ṣọ́ ogun kí n kó wọn lógbón ogun ò jàjàjà kó gbọ́ àdénù ọkọ̀ àsìmí àdénù ọkọ̀ àsìmí àdénù ọkọ̀ àsìmí àdénù ọkọ̀ àsìmí ogun ò jàjàjà kókó Ògbómọ̀ṣọ́ àdénù ọkọ̀ àsìmí. Ẹ tó bá rántí orin yìí àtẹni tó kọ ẹ bá mi kọ sí comment section. Omi wọ̀nyàn rìn kẹ́lẹ́lẹ́, omi wọ̀nyàn rìn kẹ́lẹ́lẹ́, omi ò lápá, omi ò lẹ́sẹ̀, omi wọ̀nyàn rìn kẹ́lẹ́lẹ́. The attack happened on Tuesday, 15th May. Fear the gunmen pa one teacher, kidnap the principal, and adopt unspecified number of students for the attack. The Oyo State Police Command talk person, DSP Ayanlade Olayinka, confirmed the incident. DSP Ayanlade Olayinka, for one statement, say the kidnapper stormed the school between 8 a.m. and 9 a.m. Láàrin aago mẹ́jọ àárọ̀ sago mẹ́sàn-án àárọ̀. Let me see. Yẹ kí n ṣe show lẹ́nu. Yẹ kí n sùn ní ṣe night mo ti expose ara mi sí sótútù. Ṣé bẹ́ẹ̀ rí? I don't know. Yes, ẹ̀dá onílọ́lá, you are right. Àló ń rúgbó bọ̀, kò rúgbó bọ̀ báyìí. Ó ti rúgbó dé. Bá wa share video. Ẹ̀yin tèmi má bínú pé mi ò kí yín, ó ká mi lára ni. Mo kí yẹ káàrẹ̀ kásẹ̀ kalẹ̀ kú dédé àsìkò yìí. According to the time tí show yìí bá bá yín. Níjọ́ kìíní àná tí wọ́n gbé gún mi wá. A pariwo. A ké. Wọ́n ru àbí ọ̀tá. Wọ́n ń bú wa, wọ́n láàní làákàyè. Wọ́n láàmọ́ ń tà ń ṣe, wọ́n láàmọ́ ń tà fẹ́. Ẹ bá wa share video yìí. Èèyàn 150 ló ń wà, èèyàn 27 ló ṣì bá wa tẹ̀tàn, ló ṣì bá wa like show yìí. Ẹ bá fẹ́ kí show yìí continue. Bá wa kọ comment kẹ́dẹ̀ bá wa like ẹ̀. Mo fẹ́ kó rìn. Mo máa ṣe show ní gbogbo ìgbà.
irú ẹ̀ ní ìsìn ó yẹ kí n sinmi ni but tó bá náà ṣe ní short video ẹ̀ ní sí ẹ̀ so àwọn èèyàn ò ní rí àwọn èèyàn ní mo bá yẹn máa prepare wọn náà pé nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá wọ́n ti kẹ́ nǹkan sí wa lára tó bá gbọ́ wọn kẹ́ màmá síbẹ̀ wọ́n gbé màmá ṣubú wọ́n ti kẹ́ nǹkan sí wa lára nílẹ̀ Yorùbá ó yẹ kí n ṣe ní short video ní kí n jù sórí YouTube bẹ̀tà àwọn tó wà lórí Facebook tí wọ́n ní agbára láti lọ sórí YouTube wọn ò ní rí lèmi wà lórí TikTok ìlú òyìnbó ló wà o tó yẹ kó wà lórí YouTube orí TikTok náà máa jókòó sí ọmọ àwọn tó máa dà láàmú Yorùbáwùyí bring me up Yorùbáwùyí bring me up clever láì clever orí clever ń gbóná ni wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní kọ kọ́mẹ́ǹtì lọ́n tí wọ́n ní ṣẹ́rí wa ẹnìkan sọ pé àwọn ẹrú ẹ kí n sáré play kíní kan fún yín ẹ bá mi like show mo láwọn kan tí mo fẹ́ play fún yín dáadáa bẹ́ẹ̀ tẹ́ bá mi like show máa ń bí mi nínú ni mo dé like máa sọ wípé bá mi like máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó lè bá àrìn káwọn èèyàn lè bá a rí ẹ bá wa share fídíò bá wa like show. ilé máa fọ́ nísìnyí. gbogbo ẹ̀yin tẹ́ kó àwọn ọmọ yìí jọ tẹ́ ní kó máa sọ òkò fún. sorry ẹ kì í fún ní volume. gbogbo ẹ̀yin tẹ́ kó àwọn ọmọ yìí jọ tẹ́ ní kó máa sọ òkò fún pílà yìí tíjọba Nàìjíríà bá ń ṣiṣẹ́ ni ó yẹ kó wọ́n kó gbogbo yín kó wọ́n fi ẹ̀yìn ti àgbá kó dẹ̀ pa yín dànù. ẹ wo ẹ̀kọ́ táwọn China ń kó àwọn ọmọ wọn ẹ wo ẹ̀kọ́ táwọn ń kó àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá àwọn Boko Haram ọ̀la là ń bíúdì ilẹ̀ Yorùbá yìí àwọn báńdíìtì ọ̀la àwọn tí ò ní jígílẹ̀ Yorùbá ó tòrò lẹ́ ń bíúdì yìí ìjọba Nàìjíríà ẹ ṣàánú wa ẹ gbà wá síbi China bí ìlú kan là ń wòye ẹwọ ẹ̀kọ́ tó ń kó àwọn ọmọ wa ẹ wo ohun táwọn ń kó àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá àwa ká àwọn ọmọ sẹ́gbẹ́ kọ́tà àṣà òkúta lé wọn lọ́wọ́ àníkàn máa sọ fún pílà kíbirikì là fọwọ́ mọ. ogun máa jà o abógun ọjà bóyá ṣé kí n pílẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ wo àwọn ọmọ wa pílà lé wọ́n wá kó òkúta láwọn ọmọ lọ́wọ́ éèjì wọn wà ní China tí wọ́n ń build phone àwọn tí China lẹ́ ń wò lábẹ́ ẹ̀ mo mọ̀ má jí fídíò méjì papọ̀ ni àwọn éèjì wọn nìyẹn ní China tí wọ́n ń ṣe fóònù àwọn éèjì àwọn ọmọ wa nìyẹn wọ́n wá sokùn máwọn ọmọ lọ́rùn wọ́n wá kó wọn sẹ́gbẹ̀ẹ́ gọ́tà ọlọ́mọ ẹ̀ka ló ń pé mọ́tò kan ń bọ̀ bírèkì ẹ̀ fail ọlọ́mọ ìjà ló ń pé mọ́tò kan ń bọ̀ bírèkì ẹ̀ fail ẹ wá gbé ilé ẹni káwọn wọ́n máa lọ ju òkúta fún pílà àmọ́ wàá dáràn tálàṣẹ ńlẹ̀ Yorùbá báyìí ẹ ń tá àṣẹ mi ì mẹ́ńtà àṣẹ o ogun máa jà o mo sáré play fídíò kan fún yín fídíò yẹn mo ní lè show ẹ dáadáa ẹnìkan mo ṣe like live show ẹnìkan pè sórí show mi níjọ́ kan wọ́n sọ̀rọ̀ wọ́n ní nǹkan tó máa ṣe nílẹ̀ Yorùbá pé wọ́n máa jí àwọn ọmọ kéékèèké bí ọmọ ọdún 4 ọmọ ọdún 5 ọmọ ọdún 6 máa jí wọn kó ẹ tó bá wo fídíò yẹn gbà tí mo ṣe ẹ lè yẹ kí n mọ̀ ní comment section wọ́n ní wọ́n á kó àwọn ọmọ yẹn lọ sínú igbó wọ́n bá wá kó àwọn ọmọ yẹn lọ sínú igbó wọ́n máa lọ kọ́ àwọn ọmọ yẹn níkọ̀kúkọ̀ wọ́n ní àwọn ọmọ yẹn náà máa fi jagun lẹ̀ Yorùbá ẹ tó pè é jọ fún àṣẹjú mélòó kan díẹ̀ sí ibi ṣó fídíò tí mo fẹ́ ṣó wọ́n ní àwọn ọmọ tó bá kó láàrin ilẹ̀ Yorùbá àwọn ọmọ yẹn wọ́n máa kó lọ sínú igbó wọ́n máa lọ brainwash wọn bàbá yẹn èmi àti wọ́n ti sọ̀rọ̀ lẹ́ni ìgbà mo wà níbi iṣẹ́ mi ráyè bá wọn sọ̀rọ̀ dáadáa tí wọ́n sọ ìtàn bí àwọn Fúlàní ṣe máa operate mo fẹ́ sáré show fídíò kan fún yín fídíò yẹn after the show ẹni tó bá nídìí láti rí ojú àwọn ọmọ yẹn ó lè contact mi but mo ṣe ojú wọn bákan níbi bíbí torí community guideline àbí kí ló máa ń pè. Do I have it here? Oh shit, I don't know. I'm supposed to have it somewhere here.
ẹ má bínú o fídíò mo fẹ́ wà okay ẹ jọ̀ọ́ bá mi kọ comment kí n sáré gbé fídíò yẹn wá fún yín àwọn ọmọ ọdún 4 àwọn ọmọ kódà ọmọ kan wà ńbẹ̀ tọ́mọ yẹn bá ti lé lọ́mọ ọdún kan díẹ̀ ni mo wá ń wonder wípé báwo wọ́n ti kó wọn sínú igbó o pẹ̀lú àwọn agbésùmọ̀mí so mo wá ń wonder pé ṣé ìyá ọmọ yẹn ló gbé fún ọkọ gbé sínú igbó under training tèrè máa padà pẹ́ni tó ń wo Nàìjíríà yìí ògùn gbọ́ àbíkú tó sóńdè sọ́rùn ni aláì ẹ tó máa wá gidi tí tó fi ṣògùn àìkú ni gbàtàgídí tí ò bá kú bóyá máa rí awọ ẹ lónìí o kò yé mi yẹ kí n fẹ́ sáré wo fídíò yìí wá fún yín ni o. gbogbo ẹ̀yin tẹ́ kó àwọn ọmọ yìí jọ tẹ́ ní kó máa sọ òkú. Alive. I don't even know what to say. I don't know. Nǹkan ti bọ́ sí wa lára ńlẹ̀ Yorùbá. Nǹkan ti bọ́ sí wa lára. Fídíò yẹn máa sáré ṣú ẹ̀ nìyẹn tó bá nídìí ẹ̀ after the show. Ṣé bẹ́ẹ̀ rí àwọn ọmọ tẹ́ ń wojú wọn yẹn? Ẹ ti rí àwọn tẹ́ ń wojú wọn yìí. Àwọn ọmọ yìí máa tó ọmọ ọdún mélòó? Àwọn ọmọ tẹ́ ń wojú wọn yìí máa tó ọmọ ọdún pé mo sún kinní yẹn sẹ́yìn mo sún mọ́ wájú ilé kí n sún mẹ́yìn díẹ̀ kí n blog ojú eré náà. Ẹ ti rí àwọn ọmọ tẹ́ ń wojú wọn yìí. Ẹjọ́ àwọn yìí máa tó ọmọ ọdún mélòó? Ẹ ṣáà ẹ láwọn àtàwọn tọ́jọ wà. Wọ́n wà nínú igbó under training. Tí ọmọ yìí bá dàgbà jù kò lè jọ ọmọ ọdún 5 lọ. They are under training. Bàbá yẹn mo wá rántí ọ̀rọ̀ tó sọ mẹ́sàrì súnmọ́ wájú ní bọ́sibẹ́sẹ̀ ní ẹ̀wò wọn ṣé bẹ́ẹ̀ rí wọn. Tí bá ń ṣe ṣó mo ní ẹ máa bá mi kọ kọ́mẹ̀tì ẹ máa bá mi láìkì ẹ rí ẹ bí mo ṣe dúró gbọ́n yín lórí YouTube ẹ máa wà láìkì ṣó kí ló dé kí ni mo ṣe ṣé ẹ máa flag Facebook ó máa kan YouTube because kí ni ẹyọ kan ni mo ń lò system ẹyọ kan ni mo ń lò fún méjèèjì tó máa gbọ́ wọlé Facebook ó máa kan YouTube ẹ máa bá mi like so ẹ máa bá mi share fídíò ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ kọ́mẹ̀ntì ẹ fẹ́ tí rí wọn. Ẹ rí ọmọ tó gbé dání mo wọ́n mọ̀ stop ẹ̀ ń bẹ̀ yẹn ni o ẹ rí wípé ọmọ kan wà ní ọwọ́ ẹ̀ tó gbé dání ọmọ yẹn ò lè jọ ọmọ oṣù lọ kò lè ju oṣù àbúrò àti pọ́ ọmọ ọdún kan ni ọmọ tó wọ́n yẹn gbé dání tí wọ́n àti pọ́ ọmọ ọdún kan they are under training ẹ rí ọmọ tó gbé dání ẹ ṣáà rí ọmọ tó gbé dání yẹ kí n ra sùn mẹ́yìn díẹ̀ torí kíní community kíní kan là ń sá fún o fẹ́ ra sùn mẹ́yìn díẹ̀ kí ẹ lè bá rójú ọmọ yẹn díẹ̀ ẹ ti rójú ọmọ yẹn mo ti sùn mẹ́yìn díẹ̀ ẹ ti rẹ́gbẹ́ kan ojú ẹ pé ó gbé dání bí ọmọ tó fẹ́ mu yàn they are under training. ẹ tẹ́ ẹ̀ṣẹ̀ ń wọlé tọ́pìkì wa ni wípé wọ́n ti wọ ìlú Ìbàdàn skul méjì náà wọ̀ wọ́n dẹ̀ kó àwọn ọmọ lọ wọ́n pa tíṣà ìyá eléso bàbá ọlọ́gbà gardener kí ló máa pàtó máa ní school gbà yẹn wọ́n ti gbogbo wọn lọ wọ́n ní unspecified numbers of school children ni wọ́n kó lọ ní Ọ̀yọ́ state. Unspecified wọn ò mọye nọ́mbà àwọn tí wọ́n kó lọ nísìn sí wàhálà tó bá wù yìí sí wàhálà. Tẹ́ bá wà lórí TikTok tẹ́ bá ti gbé yín wọlé tẹ́ bá ti power tap ẹ má bínú mo threat yín o tẹ́ bá power tap tó bá ti drop yín àní tún yín gbé wọlé padà ṣe tẹ́ bá wà sẹ́gbẹ́ ká gbé yín wọlé ẹ má bá wa power tap ẹ
báyìí tí wọ́n ẹjọ́ bá wa mute ẹjọ́ sà má bínú sà. Ó ní mo fẹ́ sọ̀rọ̀ Ládọjà kó tó padà sínú máa gba call kábíyèsí o Olúbàdàn kábíyèsí ọba ńlá ọba hàhà ọba hẹ̀hẹ̀ ọba ẹ̀rìmọ̀ kábíyèsí Ládọjà wọ́n ní ká má gbàgbé ilé o wọ́n ní báyìí àwọn Asia wọn ò gbàgbé nǹkan tí àwọn bàbá wọn wọ́n ní ètò ẹkìnkà fún yín because mo fẹ́ sọ lórí wọ́n ní ewé àtegbò wa pé kí wọ́n jọ̀ọ́ bàbá insist kó bá wa fi sínú mi mo ti fẹ́ sọ ní èdè English mi gbọ́ English. The Olúbàdàn of Ibadan land Ọba Rashidi Ládọjà officially advocated for the integration of traditional Yoruba medicine with orthodox healthcare. Wọ́n ní àwọn nǹkan wa àwọn medicine wa àwọn nǹkan táwọn bàbá wa ń lò àtewé àtegbò wọ́n lòun ló kàn báyìí o bàbá wa Ládọjà wọ́n ní òun ló kàn báyìí o wọ́n ní tewétegbò ló kàn o bàbá Olúbàdàn di Olúbàdàn mo lẹ́gbẹ̀ẹ́ bàbá Ládọjà bá mi kí Ládọjà bàbá yìí Ládọjà mo fẹ́ fi ẹjọ́ yín sùn mo fẹ́ fi ẹjọ́ yín sùn àwọn ọmọ Yorùbá bàbá Ládọjà mo fẹ́ fi ẹjọ́ yín sùn àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ kò ní jẹ́ orí fídíò orí ṣó yìí bí alọ́ọ̀la ọlọ́ọ̀ṣọ́ àtayọ àwọn ọba tó kù kí ló mo bá yín ṣe kí ló tẹ́ ẹ̀ pè wọ́n ẹ bá mi pe bàbá Ládọjà ẹ bá mi pe bàbá Ládọjà kí ló tẹ́ ẹ̀ pè àwọn ọba tó kù kẹ́ ṣàlàyé fún wọn bẹ́yìn ṣe yìí kábíyèsí Ládọjà kí ló dé bàbá ọmọ àti bàbá ò kì í jà nífẹ̀ẹ́ ní ìmọ̀ àti bàbá máa jà bẹ́ẹ̀ ọmọ àti bàbá ò gbọ́dọ̀ jà èyí náà ẹ wọlé ta ìwọlé wọn lè gbowó kán fi sílẹ̀ ayé ń pariwo ẹdí báyìí ẹ gbégbèsè màálù kẹrin ojoko ẹdí báyìí ẹ gbégbèsè náà eléyìí ṣe tó sọ pé àtiwé àtegbò wa even I could remember Charles of London ọkọ ìyá Queen gbà tó sì kí n gbà yẹn wọn ní herbal medicine ló wọn máa lò láti cure cancer bàbá the Olúbàdàn of Ibadan land Ọba Rashidi Ládọjà officially advocated for the integration of traditional Yoruba medicine with orthodox healthcare during a meeting with the Pharmaceutical Society of Nigeria at the Olúbàdàn Palace. The monarch cited the proven efficacy, accessibility, and the affordability of herbal remedies. The Olúbàdàn emphasized that merging both practices would strengthen healthcare delivery and preserve crucial indigenous medical knowledge before traditional practitioners assist in the field. Highlighting the example of Asian nations that successfully preserved their ancient herbal practice, he urged modern pharmacists to collaborate on integrating these time-tested herbs into contemporary treatment modes. Kí pé mo rí ka o ṣùgbọ́n mo lè pé ní ẹ má bínú mo ń ká lòlò tí mo kà yẹn ẹ pàtẹ́wọ́ fún mi jàre ẹ̀bùn orí sí kakálòlò máa kàwé ni ẹ má kí n wojú yín akálòlò ẹ̀bùn orí sí kakálòlò máa kàwé èyí mi ti fẹ́ yọ kò yí sí kakálòlò láti máa kàwé ẹ dákun ẹ ṣàánú ajé so bàbá wa kábíyèsí Ládọjà wọ́n ní àtewé àti egbò ló kàn wọ́n ní ká pawọ́pọ̀ bí àwọn Asia countries bí wọ́n ṣe mú nǹkan ìlú wọn lókùnkúndùn bí wọ́n ṣe mú àwọn tewétegbò wọn lókùnkúndùn tí wọ́n ń lo àwọ̀ pa sínú capsule fún wa tó ń pè ní ogunba láyé tí ìlú ara wa máa yá wọ́n ní àwọn orthodox àwọn pharmaceuticals wọ́n ní kẹ́ dìde bàbá Olúbàdàn may your reign be long adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ àṣẹ apẹ́ lẹ́nu yín kàn kése ìrùkẹ̀rẹ̀ agbó títí adókinni àwọn olórí á máa pọ̀ sí láàfin ẹṣin ọba àjẹkù pẹ́ bàbá àjẹgbó àjẹtọ́
ó ní oyè Olúbàdàn tẹ́ jẹ ńlẹ̀ Yorùbá yìí o tó bẹ ṣe dé báyìí lẹmí èmi Yorùbáwùyí tí rí pààtì yín o mi ò mọ tẹlòmíì o mi ò lè sọ pa ẹlòmíì o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ti dé gbà lèmi tí rí pààtì yín o Ládọjà kábíyèsí o bàbá ẹ̀ ní ṣòfò gbogbo gbàtà máa lò láyé ẹ̀ nílò lórí ààrẹ ẹ̀ ní fàìsàn ló gbà kábíyèsí Ládọjà wípé àwọn nǹkan wa tó tiẹ̀ ti lọ èyí tiẹ̀ tún wọ́n èyí ń rántí ẹ̀ mú padà wá Ládọjà mi ìmọ̀ kan tó fẹ́ sọ fún yín o mi ìmọ̀ because ìwọ̀n bá ní ọmọ bọ́mọ tí máa ń ṣe ìwúre fún bàbá ẹ̀ mi ìmọ̀ bí ṣe fẹ́ ṣe ẹ jẹ́ ká gbé kọ̀ díẹ̀ Ládọjà ó ṣe yín ná. Connected to. I found 5. Hey. Don't send this to me, yóò tiẹ̀. À ń gbọ́ yín sá o. Yorùbá ò yẹ kó ètò. Ẹ káàbọ̀ sá. Yes, sir. Ẹ kú iṣẹ́ àbọ̀ Ọlọ́run máa bá yín gbé ibi dára yín lágbára Ọlọ́run. Adúpẹ́ ní ọwọ́ bàbá wa Ládọjà Olúbàdàn tiwa. Ọlọ́ọ̀bọ oníkan lọ́jọ́ ni yóò jẹ́ kí wọ́n pẹ́ fún wa yóò jẹ́ kẹ́ni wọn gan lágbára Ọlọ́run. Kí Ọlọ́run kó bá wa kó sí àwọn ọba yòókù náà nínú ní gbogbo ilẹ̀ Yorùbá. Tó bá ṣe pé irú ìgbésẹ̀ tí bàbá Ládọjà bá gbé tó bá ṣe pé káwọn tó di orí oyè àwọn ọba yòókù náà bá ti gbé àwọn ìgbésẹ̀ yẹn ni tá a sì mọ̀ wípé tó bá ṣe pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ yẹn ni kò sí ọlọ́pàá náà kò sí ọlọ́pàá náà kò sí sọ́jà náà kò sí ìjọba náà tó lè sọ pé kí ló fà á tí wọ́n fi ń gbèrú àwọn ìgbésẹ̀ yẹn fáwọn ọ̀ràn wọn. Ṣùgbọ́n ìtawà mọ̀ ni wípé ìjẹkújẹ tí wọ́n fẹ́ máa jẹ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa kó jọ iná ni wọ́n fi ń fa àkóbá fún àwọn ìran Yorùbá tí gbogbo wa sì mọ̀. Kìí ṣe pé wọn ò lè gbé àwọn ìgbésẹ̀ gidi fún wa nílẹ̀ Yorùbá. Ìjẹkújẹ iná ní ń dà àwọn bàbá wa yẹn láàmú àwọn ọba wa yẹn. Ṣùgbọ́n wọ́n ní pé àwọ̀ wa sọ pé bọ́yá tó máa bú wọn a ní bú wọn ṣùgbọ́n wọ́n ní ohunkóhun tí ìwà kò sí irú ìwà tí ẹ̀dá lè wù nílé ayé yìí tí kò ní jèrè rẹ̀ lẹ́yìn ọ̀la. Torí ẹni tó bá wùwà rẹ̀. Bàbá wa ẹ bá wa sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ tí wọ́n wọ̀ báyìí tí wọ́n ti kó gba ọmọ skul lọ skul méjì authentic láwọn pẹ́dé kíláàsì lè tó tẹ̀ kí n pẹ́dé kíláàsì ẹ̀dẹ̀ pẹ́dé yìí mo fẹ́ lọ síbẹ̀ náà. wọ́n ní kí ló ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ ní wípé n tá à pariwo pé kó má ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí Sunday Igboho tó ń lù gbogbo properties ẹ̀ sí tí wọ́n pa àwọn àbúrò ẹ̀ sí tí wọ́n pa ọ̀rẹ́ ẹ̀ sí tí ó dẹni tó di èrò ẹ̀yìn odi sí tí Yorùbáwùyí pariwo sí tọ́ni Yorùbáwùyí ò níṣẹ́ ni ó ti padà ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o. ó ti padà ṣẹlẹ̀. wọ́n ti kọ́ àwọn ọmọ skul lọ ní Ọ̀yọ́ state bí ṣe bá yín sọ̀rọ̀ yìí o skul méjì náà wọ̀ ní Ọ̀yọ́ state wọ́n lè ti kó àwọn ọmọ lọ wọ́n ti pa tíṣà àti ìyá ọlọ́jà àti ìyá olóúnjẹ àti bàbá gateman wọ́n ti wọ everybody lọ. màmá mi èmi náà ti gbọ́ ìròyìn yẹn láti ọ̀sán tẹ́lẹ̀ ó ti gbọ́ ṣe rí ibi tílẹ̀ Yorùbá dé yìí ṣe pé ká sì tó máa jẹ́ wà Nàìjíríà lọ ṣe é mọ̀ pé àmọ́ ń tẹnu mọ́ pé ká sì tó máa jẹ́ wà Nàìjíríà lọ kódà bàbá Tinubu wọn ọba ń ṣe 400 years màmá mi ṣe rí ìṣẹ̀lẹ̀ yìí yóò tó máa le sí ni kò sí ẹni tó àti tó bá ṣe wípé wọ́n bá fún wa ní ètò ààbò wa fúnra ara wa nílẹ̀ Yorùbá lóko iná ni gbogbo àwọn kinní yẹn ló tó lè dáwọ́ dúró ṣùgbọ́n pé láì fún wa ní ètò ààbò tí wọ́n wá sọ wípé àwọn ọlọ́pàá dògì ọlọ́pàá ran ilẹ̀ Haúsá Ìgbò àwọn ẹ̀yà yòókù àwọn ilé ètò ààbò ran àjògì iná ni ọmọ dáàbò bò wá nílẹ̀ Yorùbá láì fún àwa tá a dọ́mọ onílùú gẹ́gẹ́ tá a nílẹ̀ láì fún wa láyè ká mọ́ dáàbò bora wa màmá mi ọlọ́ọ̀bá ń gbọ́ kò lè sí ẹni. mo ní kò lè work kò lè ṣiṣẹ́. kò lè ṣiṣẹ́ láyé yóò tó máa lé sí ni nítorí wípé
kò sórílẹ̀-èdè tájú òjò ti máa dáàbò bo ọmọ onílé. Ṣé okay, àwọn tí wọ́n fẹ́ pa yín, àwọn tí wọ́n fẹ́ kẹ́ ní ọjọ́, àwọn tí wọ́n fẹ́ jẹ́ kẹ́ ní ọjọ́ ọ̀la, tí wọ́n fẹ́ gbalẹ̀ yín, tí wọ́n wọ́nà láti pa yín run. Tó ṣe pé àwọn yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ náà yẹn tó wá kó wá kí wọ́n tó wá máa dáàbò bò yín, wọ́n á máa ṣaláàbò lé yín lérí. Bó ló ṣe fẹ́ ṣiṣẹ́ báyẹn? I don't know. Apariwo tó. Okay, sáà sọ pé kò lọ́wọ́ ìjọba nú àwọn ìjọba ìpínlẹ̀ yẹn. Ẹni nǹkan tí ọba máa ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, a jẹ́ pé ọlọ́wọ́ àwọn ìjọba ilẹ̀ Yorùbá yẹn nú nìyẹn. Ẹ ṣe ẹ ká tó gbé kọ̀lẹ̀ lómi. Ẹ staff rẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ tó lọ nípa ti ológun ìbílẹ̀ wa, ẹ mọ̀ pa ti ń pariwo rẹ̀ náà. A ti ń pariwo rẹ̀ náà pé kí wọ́n dákun. Ṣé ẹ rí àwọn oògùn òyìnbó tí wọ́n bá wá kó wá yẹn? Alákọ̀ọ́kọ́ ètí ń fa ìjàmbá fún àwọn ọmọ Nàìjíríà yẹn. Kí n tiẹ̀ sọ pé nílẹ̀ Yorùbá pé àìsàn jẹjẹrẹ kìíní kan káńsà kan o, màmá mi, àwọn oògùn òyìnbó yẹn gẹ́gẹ́gẹ́ tí wọ́n kó wá fún wa yẹn, iná ni alákọ̀ọ́kọ́ nǹkan tí ń fa àwọn àrùn jẹjẹrẹ yẹn. Ọlọ́run bá ń gbọ́. Ẹ ṣe ọba ká tún gbé kọ̀lẹ̀ lómi. So àfẹ́ oògùn òyìnbó mọ́ nílẹ̀ Yorùbá, àwọn oògùn títí wá yẹn iná ni ń pa àwọn àìsàn tó bá fẹ́ wọnú ẹ̀jẹ̀ nílẹ̀ Yorùbá táwa gbọ́njú bá. Ẹ ṣeun gan. So kò jẹ́ bó ti jẹ́ mọ̀mọ́ mi. Ẹ ṣeun gan. Now ẹ̀rí wọn ìyá mi Grace Olùṣótọ́ ẹ káàbọ̀ mà, ẹ ti ráyè wa a jẹ pariwo ẹ má jọ wọlé Yorùbá. Àwí fún yín tó ẹ̀yin ilẹ̀ ò gbà o, wípé àwa ti rọ́ọ̀la kẹ́yìn tó rí o, ẹ̀yin ilẹ̀ ò gbà o. Ọmọ Yorùbá àwí fún yín tó ẹ̀yin ilẹ̀ ò gbà o. Aláwọn agbésùmọ̀mí ti sọ̀ráǹdì wá ńlẹ̀ Yorùbá o, ẹ̀yin ilẹ̀ ò gbà o. A máa pariwo Yorùbá wuyì, mo máa pariwo fún yín, a máa pariwo fún yín aláwọn agbésùmọ̀mí yìí. Wọ́n nílẹ̀ Haúsá ni kò lè hápùn ńlẹ̀ Yorùbá. Wọ́n máa wọlé Yorùbá máa káwọn ọmọ skul, wọ́n ò lè lọ skul méjì náà wọ̀ pẹ̀lú fẹ́ra pẹ̀lú tako gbàù everybody eré nǹkan jù nǹkan lọ. Akúwárá parẹ́ pọ̀n wèrè ó méré nǹkan ó jù nǹkan lọ. Mr. Ìṣọ̀lá bá wa rọ̀ mute. Nǹkan jù nǹkan lọ. Ẹ fẹ́ gbọ́ aláì àwọn ìjọba tó wà bẹ́ẹ̀ ń sìn 2027 náà ń lé wọn ò gbọ́. Mr. Ìṣọ̀lá ẹ ọ̀ mute o. Mr. Ìṣọ̀lá ṣe wà ń bẹ̀. Ẹ bá wa ẹ káàsán sáà o. Ẹ káàbọ̀ sáà. A jẹ pariwo. Ọlọ́run ọba kó ṣàánú ni, especially iṣẹ́. Network yín ò dá bàbá wa Ìṣọ̀lá o. Mr. Ìṣọ̀lá ẹ kó mi tẹ̀ wá yẹn. Mr. Ìṣọ̀lá ẹ kó mi tẹ̀ wá yẹn, network yín ò dá. Bá gbọ́n sókè lórí fóònù. Ẹ gbọ́n sókè lórí fóònù. Yorùbá wòye. Ẹ ní sùúrù fóònù. Ó yá ẹ sọ̀rọ̀ Mr. Ìṣọ̀lá, bàbá mi lórí fóònù máa pè yín padà. Àwọn sọ fún wa pé wọn lè pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Wọ́n ní wọn ò lè wọlé Yorùbá. Wọ́n ti ń ṣẹlẹ̀ yìí. Ọjọ́ kìíní àná wọ́n ṣọ́ọ̀ṣì, wọ́n pa àwọn èèyàn. Àwọn ìjọba wọn ò rí nǹkan kan ṣe sí o. Ọ̀rọ̀ yẹn sì dá ìdáhùn. Gbogbo àwọn tó panu ṣọ́ọ̀ṣì dé ní ọ̀sọ̀rọ̀ dé lórí. Àwọn tó kó lọ ọ̀sọ̀rọ̀ dé lórí. Náà àwọn ọmọ ọlọ́mọ tó kó báyìí nísìn kí náà ṣẹ̀dẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn tó mọ̀ àwọn tó já àwọn ìjọba wa kọ̀ọ̀kan mọ̀ ń pa ẹ̀. Wọ́n mọ̀ ń pa ẹ̀ security bí nǹkan tí ẹ̀gbọ́n yìí sọ lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ kí everybody ní security ara wa fúnra wa. Kọ́dẹ̀ mọ àwọn tí wọ́n máa gbé security yẹn lé lọ́wọ́. Sunday Igboho tó fún ní security. Tó fún ní security ṣé wọ́n ti gbà kó ṣiṣẹ́. Wọ́n gbà kó ṣiṣẹ́. Wọ́n fún security lórí ẹnu lórí irọ́. Lórí irọ́, yes. Bàbá Sunday Igboho kọ́ jẹ́ akíkanjú ẹ̀yẹ kan tá a ní ilẹ̀ Yorùbá nìyẹn o. Kò ń ṣe àwọn aláfẹnujá o. Afẹnujá bíi ẹ má fàṣọ ìjà ẹ ti bẹ̀rẹ̀ o.
ẹyọ kan tá a ní nìyẹn o ẹyọ kan tẹ́ pé kò kọ àyílà lọ́sàn ẹyọ kan tá a ní nìyẹn a lè sọ àwọn tó sọ pé báwọn tí fáwọn láṣẹ pé káwọn lọ jagun ní ilẹ̀ Boko Haram ni o tọ́mọdé máa pa kájà aṣọ kìnìún wọ́n máa pa kájà sí gbogbo ayé ló máa rí yẹn ìyẹn kọ́ la fẹ́ jẹ ẹ wo iye ẹ̀mí tó ti fún ilẹ̀ Yorùbá. ẹ wo ẹ̀mí tó ti sọnù ẹ má bínú ẹ wo iye ẹ̀mí tó ti sọnù ilẹ̀ Yorùbá ẹ wo iye ẹ̀mí tó ti sọnù ilẹ̀ Haúsá a ti mọ̀ pé ogun àwọn wá para wọn ní ayé wọn àwọn lọ́dẹ̀ ń kó rádaràdà wá bá wa wọ́n ti ń jagun nísìn wọ́n ti ń para wọn nísìn kò ń ṣèlú àgbà táwọn ìyá wa àwọn àti èmi tí wọ́n lọ ra ilẹ̀ Haúsá. bẹ́ẹ̀ tí wọ́n ti wá dọ́dọ̀ tiwa náà nísìn náà wọ́n ti wọ skul méjì ó ti káwọn ọmọ. Jerry kò kàn mí náà lójó dọ̀dọ̀ wa. Kò kàn mí ni. Tó ẹ pọ́njú báńkù tí ọ̀rọ̀ yìí láti ilẹ̀ Haúsá mo ní bọ́dà mi kan tẹ́ pé àwọn Haúsá ilẹ̀ Haúsá tó jàjà ráyọ̀ ti ilẹ̀ Haúsá lọ́dún kan wọ́n pa bọ́dà mi mọ́ àwọn tó pa. Ọmọ ẹ̀ ti di kéde ó ti 120. ẹ hold on lórí fóònù ẹ hold on ní ìṣẹ́jú méjì. Ó ń sáré lọlé pé kò lọ rescue àwọn ọmọ. Ìjọba orí nǹkan kan ṣe sí o for how many years now ẹ wo ibi tó ti wá dé báyìí ní ìṣó ti ń kára ló ti káró oko. Ẹni tó dẹ̀ tún kù fún wa tó dúró tán tó fi gbogbo àyà tó fi gbogbo láìfú ẹ̀. Àdìsá ni Tinubu jọ. Ó tún dúró tán fún wa. Tinubu jọ. Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Tinubu jọ. Ẹ bá wa mixer ẹ bá wa gbé sókè lórí fóònù. Ẹ ló ṣe ń gbọ́ mi. Bàbá wa tó wà lókè nìyẹn wọ́n ń play music bí tẹ̀wọ̀ ẹ bá wa kó mi tí music wà kọ́ máa lọ gba copyright lórí YouTube ẹ bá wa gbé sókè lórí fóònù. Bàbá wa ṣàlejò ní lórí fóònù lórí show yìí ni sà. Actually ẹ̀ka sàn ṣàlejò orí ò bọ́. Lórí show yìí tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan ó yẹ kẹ́ stop a máa pè yín padà. Oh, sorry about it's that. It's okay. Or else, the next time, they will repeat you. I'm going to get $1 million. Account you. Honestly, $1 million. It's okay. It's fine, sir. That's it, too, sir. Actually, man will program me for real. I mean, me can't sorrow because I. But come for a lesson. Cherry, situation to share the ye. Oh, simple. Very simple. Because the most simple ni pé US ni bile mi náà gbé o. Okay, mo rí number. Because the simple ni pé I'm going sir. Call from 234. Sherry. Wọ́n ti pààyàn ní Ọ̀yọ́, wọ́n lọ s'Ògbómọ̀ṣọ́, wọ́n lọ s'Àkúrẹ́, gbogbo yẹn bullshit ni. Àwa Yorùbá as a person tá bá jáde fúnra wa pé we are ready to die. Ọlọ́run ọba gbọ́ máa gba everywhere and it's real. Kí la wí sorry. No, ẹ̀yin kọ́ mo kẹ́nìkan à ń gbọ́ yín sà à ń gbọ́ yín. Tí Yorùbá ọba jáde àṣepẹ Sunday Igboho kò lè ṣe ju tó ṣe yẹn lọ náà kí ló tún fẹ́ ṣe náà ta ló support ẹgbà tó ń sáré kiri so I don't even want to talk about him. God bless you. Because kò lè ṣe ju kí ló tún fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ju yẹn lọ. Yorùbá as a nation. I need láti jáde fúnra wa. Okay, for example, mo mọ̀ pé US ń bílẹ̀ ń gbé. For example, mo máa ń cite example kan fáwọn èèyàn kan and I will say one more thing kí n tó kúrò lórí ètò yìí. Máa ń cite example kan fáwọn kan. Chicago ń bílẹ̀ mi wà. Kí ni yẹn máa ń bọ́dà mi? Kí ni yẹn máa ń bọ́dà mi gan? Why tó dẹ̀ ṣe ń bọ́dà mi pé mo yìí lẹ́bí Nàìjíríà? Ìyẹn 1. Number 2, kò sí èmi ò mọ̀ pa ẹ̀yìn o. But tọkùnrin bá ti wà tó ti ń lọ 60 mi mọ bó ṣe lè gbádùn lóyìnbó ètò kò sí á fẹ́ lọ padà sílé yẹn ṣáà ní Ọlọ́run kó má ní kankan lọ́wọ́ púpọ̀ tí ẹ̀mẹ́mí ẹ̀ padà síbẹ̀ yẹn ó ti tó. Ṣé rí mo máa ń cite example kan níbi Chicago tí mo wà máa ń wò pé suppose pé àwọn agbésùnmọ̀mí kan wọ́n kàn wọ county tower wọ́n dẹ̀ fẹ́ máa pa wọ́n yàn. Àwọn Americans wọ́n máa kọ òfin màá ló kọ̀ dá wọn dúró wọ́n máa ja wèrè gan. Wọ́n sínwín wọ́n yínwín.
What face here? And they are ready to die for their country. But how are you? We're not ready to die. That's the problem. And it's about to me. I used to tell people, like, I want to come over me, dark on the phone, be by to dark on Cosiento or Nigeria. Well, take my 2 months or master. I go. Who want to want Nigeria? Or no, but I'm not going to buy me, let me or anybody or mobile. Now, these people. Ọlọ́run bala no ẹjọ́ tó bá look offensive ẹjọ́ torí Ọlọ́run me but this is what I see. Like I look at half of the population of Nigeria, I look at them as people that are dead and are walking. Okay, walking dead. Ro mímú, rówó repo, máa tọrọ owó lọ́wọ́ aráàlú òyìnbó ni, dẹ̀ tó fẹ́ kú, pé kẹ́ lè live peacefully. Huh? What are you living for? Why are you living? Everybody at Iroko Jombi is hard for everybody. It's hard. But we live. To bá ti lè ṣiṣẹ́, we live. To bá dẹ̀ kọjá yẹ, mọ̀ pé wà bá ń bẹ̀. So simple. America dúró díẹ̀ wọn ló wá fi ṣeré. Bẹ́ẹ̀ni, but Naija kò síṣẹ́ kò sí ilé iṣẹ́ kankan. Eba wa round up o. Wá tún ní kẹ́ mọ́rùn wá, tún lè kú. So the last thing tí mo fẹ́ sọ ni pé like 3 years ago, the mark word mi o for real o. Kò jẹ́ pé bóyá life mi ò jọ mí lójú o. Mo máa ń lọ Nàìjíríà but kí tó lè gbéra, mo fẹ́ watch it for the next 4 years. Kí tó lè gbéra, whenever there is a war in Nigeria, to God who made me, we'll carry people in America and I'm going to fight. And if I'm going to die, I don't give a fuck. Just as simple as that. That's it. All right, thank you. Hey, wọ́n wọ school káwọn ọmọ. Okay, wọ́n wọ school káwọn ọmọ nílẹ̀ Yorùbá. School méjì and they operate. Wọ́n operate successfully. School méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Successfully, they operated successfully. Nílẹ̀ Yorùbá. Kan ti ṣe wá. Ọlọ́run. Ademamo. Olórúkọ Ìjẹ̀bà gbóhùn sókè kan ti ṣe wá. Wọ́n operate successfully ní school méjì nílẹ̀ Yorùbá. Ẹ kálẹ́ mà. Ẹ kú dédé àsìkò yìí sà. Yes, ma. Ẹ má bínú first time máa wá sí platform yín rere. Alólórúkọ jẹ́ kan náà àmọ̀pẹ́ àtọ̀ nìyẹn. Okay, John lẹ́yìn John Nelson. Ẹ bá gbó sókè. John Nelson bẹ́ẹ̀ sí. Ìkan tí mo kàn lè sọ ní gbogbo nǹkan tó ń lẹ́yìn ni pé ìkan tó fi àjẹ wá òun ni constitution. A ò ní constitution tó wà òkè. Ìkan tó fi àjẹ wá nìyẹn o. Tó bá ní bí wọ́n sọ nípa Nàìjíríà sí o. Constitution ló fi àjẹ wá. So tá bá ní strong constitution, gbogbo àwọn nonsense and rubbish tó ṣẹlẹ̀ yìí kò lè ṣẹlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì nípa ti ilẹ̀ Yorùbá tá à ń sọ yìí ni pé àwọn ọba tá a ní gan, àwọn ọba tá a ní, I'm sorry to say, mi ò mọ nǹkan tí mo lè sọ. Lẹ́yìn ìgbà tó jẹ́ pé tí bandit bá ń wọlé tó bá ń wọlé tọ ọba lọ tó bá ń pa ọba, mélòó wà láwọn ọmọ ìlú, ṣé ẹ̀mí wọn wá safe. Alákọ̀ọ́kọ́ náà àwọn dáàdì tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ ni wọ́n sọ. Wọ́n á sọ pé mi ò lè kú. Ẹni báyìí sọ pé mi ò lè kú kẹ̀dẹ̀ kò lè jẹ́ oyè ní bàbá ẹ̀. Àǹdẹ́ ẹlẹ́kẹta ni pé ẹnu wa ò kù. Àwọn afárá wa gan-an, àwọn afárá tá a sọ̀rọ̀ oníbọ̀dé ni wá. I'm sorry to say this. Mo rántí gọ́vnà kan bọ̀ mí ní dárúkọ ẹ̀. Tó máa ti fẹ́ kó àwọn security tó ń lò ń báyìí tó jẹ́ tiwantiwa tí wọ́n lò ń báyìí tó máa ti fẹ́ operate láti máa announce ní rédíò pé wọ́n fẹ́ ti igbó láti máa announce nígbà pé wọ́n fẹ́ ti igbó fún 3 months pé anybody tó bá ti wà nínú igbó bá kó kúrò. Àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ sí operation gbà yẹn wọ́n lè ti máa sọ for good 3 weeks. A máa sọ pé ìwọ̀n tó wà rẹ̀ pé tí ẹ̀ jí òun rẹ̀ pé òògùn kan tó jẹ́ bá ti rí kó fara mọ́. Bí àwọn Àmọ̀tẹ́kùn gbà yẹn wọ́n ní agbára wọ́n ṣíṣó wọ́n wá wọnú ìbólú wọn lọ ṣe kan tó lè ṣe. Kan tó wá lè ṣe ń gbà yẹn kò sẹ́ni bọ̀dì tó máa gbọ́. But now any small thing
pé bóyá wọ́n ṣe mistake wọ́n mọ̀ wọ́n bíbá wọ́n ṣe o orí net lẹ́tí máa máa rí. So kí ni ọ̀nà àbáyọ sà láàrin ìṣẹ́jú kan sà kí ni ọ̀nà àbáyọ láàrin ìṣẹ́jú kan báyìí because constitution yẹn ṣẹ́mẹ́ntó kọ constitution Fúlàní ló kọ àwọn Abdulsalam ni wọ́n kọ àwọn Abdulsalam ni wọ́n kọ Fúlàní ni wọ́n ló kọ so tí Tinubu bá dẹ̀ kó bẹ̀ tí Fúlàní bá dé bẹ̀ à lè change constitution because Tinubu wà mẹ́rin sínú kò rí change. Ìkan tí ọ̀nà àbáyọ kan tí mo mọ̀ tí èmi mọ̀ tí anybody o especially our Yorùbá we need to come together láti fi mọ̀ ṣọ̀kan tó yẹ pé gbogbo ohun tí ṣe ẹ̀mí ìbẹ̀rù ẹ̀mí ojú ká mú kúrò láyé pé gbogbo wa fi mọ̀ ṣọ̀kan nílẹ̀ Yorùbá especially our youth ká fi mọ̀ ṣọ̀kan ẹ̀mí ojú yẹn ká mú kúrò ìkọ̀kọ̀ máa ṣe àwọn kan máa sábà sọ̀rọ̀ pé tí àwọn Fúlàní tó bá àtàkì wa tá a bá máa àtàkì wọn di 20 years wọn ò ní gbàgbé wọ́n ṣe padà bọ̀ ìbẹ̀rù yẹn wà ń bẹ̀ síbẹ̀ nǹkan tó fà á tí wọ́n fi wọlé sí wa láàrin tí a ò rí kan ṣe sí láì jẹ́ pé a come together ká mú ẹ̀mí ìbẹ̀rù ká mú kúrò my sister wọ́n ṣe máa bá lọ nìyẹn. Ó dà ẹ ṣe ń bọ̀ bàbá wa. ká fún oṣù kan àti ìjòyè ká fún oṣù kan ká ẹ̀mí ìbẹ̀rù ká mú kúrò. ká mú kúrò. ká tó lè bọ́ nínú nǹkan tó wà lẹ́yìn. Ó dà ẹ ṣeun gan. Ogun ti ewa iná ogun là ń sọ lọ́wọ́ báyìí ìyá wa ní kí ẹ má bínú ẹ ní máa sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí ẹ bá gbọ́dọ̀ tó bàbá mi ẹ̀ ní dààmú. Hello ma. Ó ti lẹ́tí kẹ báyìí. Ẹ káàbọ̀ sà. Ẹ kú gbogbo gbà. Agara àwọn ilé ìgbà agara ọ̀tá. Àṣẹ Ìdùmarè. Point of correction. Constitution kan ló dé wa. Tọ́. Opinion tí wọ́n nìyẹn, opinion tí yín lè máa fún wa. Opinion mi náà ni mo ń sọ ma. Yes sir. Ẹ̀sìn ni problem wa. Ẹ̀sìn ìjọba kọ́ ló dé wa. Ìjọba kọ́ ló gbọ́ ẹnu Yorùbá òun kọ́ ló kó ẹnu Yorùbá òpò sí wa létí. That religion bá a bá tí ì takò ẹ̀ kátá níṣẹ́ ẹ̀ kò síbi tá à ń lọ nílẹ̀ Yorùbá. Kò sọ́nà àbáyé. Tẹ́yìn bá ní good mind tẹ́ bá jẹ́ Christian Muslim ò ní tẹ̀lé yín. Tẹ́mi bá jẹ́ babaláwo tí bá ní way forward Muslim ò ní tẹ̀lé mi. Why are we roaming about for nothing? Ọ̀nà àbáyọ ni pé káàkọ́ lọ gbé ẹ̀sìn lẹ́nà humanity first. Humanity first. Gbogbo yìí tá à ń sọ látijọ́ ìjọ yẹn à ń tọra wa ni. Èké ń békè sọ̀rọ̀ irọ́ parọ́ fúnrọ́. Ẹ̀sìn ló ń divide wa. A lè ní ṣọ̀kan, a lè ní ìtẹ̀síwájú. Nítorí gbà táwọn bàbá wa ṣe wọn ò fẹ̀sìn ṣe. Àwọn bẹ́ẹ̀ wà yín sìn. Tẹ bá sọ̀rọ̀ ń pa Mùsùlùmí, tí máa jẹ́ babaláwo, mo lè torí ẹ̀ kí n má dé péjì mọ́ lọ́la. Wow. So why are we deceiving ourselves? Ẹ̀sìn yẹn gbogbo ló yẹ ká tákù. Ẹ̀sìn ló ń divide wa. Ọmọ Yorùbá we are one. And our one remain one. But ẹ̀sìn yẹn òun ló ń bring differences. Ẹ máa bẹ́ tó bọ̀ mà. Ẹ ṣe bàbá wa kí lẹ rí sáà ọmọ tí wọ́n kó lọ́yọ̀ àbẹ́gbẹ̀ kí wọ́n kó àwọn ọmọ lọ́yọ̀ ni ní school. Ẹ̀sìn yẹn náà ni ṣe rí àwọn ọmọ tó ń kó lọ́yọ̀ yẹn àwọn olóko wọn àwọn àtìláwí. Aláwọ̀ akíwá ni wọ́n wá fi kó wọn o. No àwọn náà ni mo ń bẹ àtìláwí. Muslim mélòó ló máa jáde pé nǹkan tó ṣe ọ̀dà kó condemn ẹ̀. Ṣókílì ẹ̀yin tèmi. That's right. À ń gbọ́ yín sà. Nígbà tó kó àwọn ọmọ yẹn tán àfáà tó lẹ́nu ilẹ̀ Yorùbá tó níwà lẹ́nu kò tiẹ̀ ní sọ̀rọ̀ lọ́bẹ̀. So ẹ̀sìn yẹn ni ẹ̀sìn ní first problem ta ní. Ẹ gbàgbé pé ẹnu wa ò ṣọ̀kan àjọ ọmọ Yorùbá ẹ̀sìn tó bá ti di wípé Muslim and Christian babaláwo oníkàlùkù máa gbàgbé reality ibi tó rọ̀ mọ́ ló máa tò sí. Ẹ ṣe ń gbọ́ sà. Ẹ máa gbọ́ mà pílà tó ń dààmú ilẹ̀ Yorùbá mo sọ̀rọ̀ láti. Ó yẹ kí wọ́n kó gbogbo yín kí wọ́n. Òun ni ẹ̀sìn ìjọ tẹ̀sìn bá ti wó
ìjọ ẹ̀ lọ́mọ Yorùbá ní freedom. So bàbá mi sáré bá ẹgbẹ́ sókè sáré bá wa wo fídíò yìí bí 1 minute fídíò ni. Okay. Ẹ sáré bá wa wo gbogbo ẹ̀yin tẹ́ ń wà ẹ̀yin tẹ́ wà lórí TikTok tẹ́ bá fẹ́ wá àwọn fídíòs wẹ́ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ ṣe gan kò sí mo kẹ́ tẹ́ wà ní òyìnbó náà dẹ̀ pọ̀ lórí TikTok lórí YouTube Yorùbáwùyí náà lè máa wò wá. Gbogbo ẹ̀yin tẹ́ kó àwọn ọmọ yìí jọ tẹ́ ní kó máa sọ òkò fún pílà yìí tíjọba Nàìjíríà bá ń ṣiṣẹ́ ni ó yẹ kí wọ́n kó gbogbo yín kí wọ́n fi ẹ̀yìn ti àgbá kán dẹ̀ pa yín dànù. Ẹ wo ẹ̀kọ́ táwọn China ń kó àwọn ọmọ wọn ẹ wo ẹ̀kọ́ táwọn ń kó àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá. Àwọn Boko Haram ọ̀la là ń build nílẹ̀ Yorùbá yìí àwọn bandits ọ̀la àwọn tí ò ní jígílẹ̀ Yorùbá ó tòrò lẹ́ ń build yìí. Ìjọba Nàìjíríà ẹ ṣàánú wa ẹ gbà wá síbi China bí ìlú kan là ń wò yẹ wo ẹ̀kọ́ tó ń kó àwọn ọmọ wa ẹ wo ohun táwọn ń kó àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá àwa ká àwọn ọmọ sẹ́gbẹ̀ẹ́ kọ́tà àṣà òkúta lé wọn lọ́wọ́ àníkàn máa sọ fún pílà tí bíríkìlà fọwọ́ mọ. Gbogbo ẹ̀yin tẹ́ wo show tẹ́ wo fídíò yìí ẹ wo títì tán lọ kún àwọn ọmọ sí Ọlọ́run má jẹ́ ká rógun pé bírèkì ọkọ̀ já pé mọ́tò kan já bírèkì ó ń bọ̀ báwo làwọn èsì fẹ́ sá wọ́n ní kó máa lọ lẹ òkò mọ́ ara ògiri wọ́n sokùn sí wọn Ọlọ́run bá gbóhùn sókè bàbá mi ẹ̀ ní dààmú. Hello sir. Yeah, I'm going sir. Network yín yẹn ò dáa ti pè é. Ṣé ti ráwọn ọmọ? Yaniki, ọṣẹ tẹ́ ń wọ ẹ fún mi. Mo ti gbàgbé. Kẹ́lẹ̀ bá àpẹ́ láyé ni. Àgbàgbé yìí kẹ́lẹ̀ bá àpẹ́ láyé ni. Ẹ wo àwọn ọmọ. Ẹ wo àwọn ti China àwọn náà ń tú fóònù yẹn. Ẹ wo àwọn tiwa. Wọ́n wá sokùn mọ́ wọn lọ́rùn. In fact, I don't know. Ẹ bá gbọ́n sókè. Ó gbá tọ́ yín o. Ìyá mi ò bá wí. Kábà Nàìjíríà wà láì ìyá wa mo gbádùn yan ní Kábà Nàìjíríà. Ẹ káàbọ̀ wá ń lọ yín sà. Ẹ kò ṣe Ọlọ́run á bá ṣàánú yín o. Àṣẹ. Àwọn ọmọ rẹ̀ adó sí yín o. Àṣẹ Èdùmàrè. Ẹni ìyá rẹ̀ owó tẹ́ bí lọ́mọ wọn ní fi ń sáré lọ agbára Ọlọ́run. Ṣé rí Ọlápẹ̀yìn jẹ́ abiyamọ tó dáa. Tí nǹkan bá ṣẹlẹ̀ lẹ́sìn wọn jáde tẹ́mọ̀ ké tẹ́mọ̀ fẹ̀kún tẹ́mọ̀ ranjú. Ṣé láwọn tẹ̀ ń torí wọn ranjú yìí tí olóṣèlú bá ti bọ́ ọ̀tá lọ́la ń gbọ́ tọ́jú ọmọ gbé lẹ́rìí wọn lẹ́yìn wọn. That is bitter truth. Ṣèbíṣe yìí Mákindé wà ó dìkẹ́ ààrẹ ìjẹta bá rántí ẹni bá ní ẹ̀rí mọ́ ìfọ́ bẹ́ẹ̀ ni àwọn tí yà ń jẹ. Torí bá tún jáde lọ́la tó tún fẹ́ dìkẹ́ ààrẹ àbí wọ́n kàǹpé àwọn tó ń gbé máa gbé gánà máa gbá front kí là ń sọ pẹ̀. Àwọn tó ń gbé máa gbé náà gbá front. Tèmi sì wà nísìn èmi ò kí ẹni gbogbo ẹni gbọdọ̀ wọn ẹni tó wọn apá kan pa ẹni tó wọn máa jíbó kan jíbó nígbà tó bá yá kálukú àjọyà sí títì. Then ṣẹ́rí àwọn tó ń lọ jíbó nínú skul yẹn èmi mọ àwọn àpá àtàn lẹ́nu nínú Ọ̀yọ́ state in general tó máa sọ̀rọ̀ gbìyànjú gbọ̀ ní rí wọn kan sọ̀rọ̀. Wọ́n ò ní gbìn o. They will just keep quiet. Tó gbé kí ni àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn àwọn náà wá jiyàn gbé àwọn pátánà àwọn nínú ẹ̀sìn náà wá jiyàn gbé kí làwọn sọ ń pa ẹ̀. So abẹ́ ọmọtẹ́yìn jẹ́lẹ̀ ṣe ń pa èmi ò pa mo ti rí kí ní látọ̀sán ọkàn yín mú nípa ìkẹ́ ẹ̀ tí mo gan wọ́n kò ilé wípé wọ́n kò balẹ̀ yìí wọ́n kò ọba pẹ̀lú ẹ̀gbẹ̀mọ lọ́yọ̀ sí ní tọ́mábọ̀ yìí ọlọ́sẹ̀ lèmi ti wá but a ní láti sòtọ̀rọ̀ fúnra wa tó bá ti dọ̀la ẹgbà àwọn olùwájú lóṣèlú báyìí tọ́lọ́n kàpé tí wọ́n wo fẹ́sì àwọn fẹ́sì àdánwò tó wọ́n wọ́n káàkiri yẹn tí wọ́n wò sọ́run. Ẹ̀ẹ́dẹ̀ wo pé ebi ló fà á. Ebi ló ní wọ́n mọ̀ nílà káyìí ni. Tẹ́bí bàtẹ̀ wọ́n á pa yín náà àwọn tó ń jí yín lọ́wọ́ gbé káwọn ìjọba yìí tí wọ́n rí nǹkan kan ṣe fún yín táwọn ẹ̀rẹ́ yìí tí wọ́n rí security common security lásán wọ́n rí fún yín. Àwọn èèyàn ní ignorance ni kí má gbèjà wọn. Mo ti dákẹ́. Tàbí gbìjà wọn àwọn tó ń gbìjà yìí wọ́n rí wọn gbọ́n tẹ̀ ń sọ kò kan wọ́n. So èmi lẹ́bẹ̀ẹ́ kan ìtàn wọn pa o èmi ò ní kọ́ pa yẹn o. That is òun kí ló tẹ̀mí lèmi sọ because àwọn tẹ̀ ń torí wọ́n tẹ̀ fún tẹ̀ ń fọjú tẹ̀ wọ́n lójoojúmọ́ wà láwọn tó bá dọ̀la ẹ̀rùn lẹ́yìn oníṣèlú kì í sọ kí wọ́n ní wàhálà tẹ̀ yẹ kó pa yẹn torí àwọn kan.
so èyí táyé kàn ṣe àwọn ọrùnmọlẹ̀ àwọn elédùnmọ̀ ló bá máa ń ṣe ń lẹ́sàn ṣẹlẹ̀ àwọn tẹ́ ń pariwo fún yẹn wà láìwọ̀n rí ọlọ́mọ máa ń gbọ́ ẹ jẹ́ fẹ́lẹ̀ mi láàyè káwọn mi lọ sọ̀rọ̀ ìyá wa ní kí oyè bá wa gbóhùn sókè ọmọ Yorùbá ṣé wàá pélé tí kò ní pé ó ń gbó bàbá ó ti gbó dé ni ẹ bá wa like show ẹ bá wa power tap ẹ̀sùn extra owó kí fídíò kan fi lè rìn ní. ẹ kàn click on your screen kẹ́kọ̀ọ́ máa tẹ love yẹn kó ẹ̀sùn extra owó à ń gbọ́ yín o. Yorùbáwùyí ṣe wọ pé àti tábà sọ lọ náà tábà sọ bọ̀ separation is the best way forward. But kò ṣe ní Ọ̀yọ́ state lẹ́ni it's such I feel sick to my stomach I'm telling you my dear sister. Gbogbo kò sí kan tó lè ṣe nọ́tánà nìyẹn wọn ò lè gbé débí. Wọ́n ti wọlé báyìí. Tẹ bá ti pariwo. Wọlé ọdún kẹfà tí mo ti ń pariwo. Ṣàríà kò ṣe ṣàríà lọ́yọ̀ state tó ń lọ tó ń bọ̀ èmi ti mọ̀ pé ó níbi kan tó fẹ́ já sí and it's such a shame wípé ọmọ Yorùbá kan tó ń bí nílé rẹ̀ tó jẹ́ pé bàbá àtìyẹ́ ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára ẹ̀ á sọ pé òun fẹ́ máa ṣe ṣàrí òun fẹ́ gbé ṣàrí orí burúkú kan wá sílẹ̀ Yorùbá orí gbogbo wọn ti dàrú and nǹkan tó ń kọ̀ sẹ̀ náà nìyẹn ó dàbí pé ní ẹ̀jẹ̀ kan wọ́n fi ń para now ẹ wá mọ̀ kan tí mo fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá bíi ti wà lẹ́nu ni wípé mo fẹ́ kẹ́ study àwọn people yìí o tí ọ̀tá bá ń wọ̀yàn lára ká kọ́kọ́ wo strategy wọn ẹ mọ̀ kan tó fẹ́ ṣe tẹ́ bá notice nígbà tó kọ́kọ́ dé wọ́n lọ sí Ondo àtèkìtì because wọ́n kọ́ ní high rate of Christianity bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ́kọ́ bá ti tọ̀dá àwọn jẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́ máa gbé wọn ẹ̀rí rape oríṣiríṣi àwọn rape rather mi fẹ́ sọ tó ń ṣe lóríṣiríṣi lọ́jọ́ mẹ́ta ẹ̀ psychologically wọ́n fẹ́ ká kọ́kọ́ weak ọ̀tá ṣe máa kọ́kọ́ ṣe nìyẹn. They will drain you. They will make you feel worthless. Ẹni pé o ní power, ọmọ kọ́kọ́ drain yín náà. Wọ́n á jẹ́ kó fear. Nísìnyí, a typical one of my cousins mi àti wọ́n sọ̀rọ̀. Ní kìnìún wọn ní tó bá lọ láti ìbàsíbà ní Ondo State, wọ́n ní kò save wọn. There is fear. Fear nìyẹn, wọ́n kọ́kọ́ fẹ́ kí ẹ̀ kọ́kọ́ wà lọ́pọ̀lọ́ wa náà. Now, ṣe wá rí Ọ̀yọ́ yìí, wọ́n máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní bọ́n ṣe gbé àwọn ọmọ ńsìn. Wọ́n á tún lọ máa target ibòmí, ó sì jẹ́ another state nílẹ̀ Yorùbá. Before you know it, ó máa dàbí not ni o. Ó ti dàbẹ́ báyìí. Exactly. Wọ́n ti wọ school méjì lẹ́ẹ̀kan náà. Wọ́n lọ káwọn ọmọ school lọ́yọ̀, wọ́n dẹ̀ lọ. Ẹ wo Yorùbá wò tí máa ń gbé kí sọ̀tọ̀ tó wà máa ní ìfẹ́ kó sound ní pé bí wàá mú wa náà sí. One of the best way forward kó tẹ̀ tó di pé Nàìjíríà pín ni pé kí gbogbo nọ́tánà kọ́kọ́ kó orí burúkú wọn kọ́kọ́ máa kó lọ sílùú wọn náà. Ẹ má bínú o bí a mo sound nasty inú bí mi ni. Ẹ bá wa tẹ fọ́fọ́fọ́ àbí wá ni. Kànjárí wọ̀nyí àbí kí wọ́n pè kí ní dáṣìdáṣì tó máa ń kó sórí bí ráàgì yẹn ẹ jẹ́ kó máa kọ́kọ́ lọ sí nọ́ọ̀sì. Mosquito net. Ẹ jọ ẹ jẹ́ kó mọ́kọ́ àtàwọn náà tó ń gbé fìlà bíi tó ń fi ràpá ìyàwó tó fi kéde ẹ jẹ́ kọ́kọ́ máa lọ sí nọ́ọ̀sì náà. For now tí Nàìjíríà máa fi pé ẹ kọ́kọ́ ṣe rí tí wèrè wọn fi ń wo wèrè nǹkan tó fi lè mú wọn wá sí ọ̀dọ̀ wa tó fi ń kó àwọn ọmọ wa bó ṣe ṣe láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní nọ́ọ̀sì ó ti ṣe tó bá ń mu Yorùbá ní Nàìjíríà ẹ máa lọ pátí kẹ máa bára yín sòótọ́ ọ̀rọ̀ kẹ̀dẹ̀ máa bẹ̀ ṣe máa save ara yín àwọn pípù yìí they are coming to take everything ta ní èmi sì máa kọ́kọ́ gbẹ́ni dúró náà mo sì máa sọ̀rọ̀. Ẹ mọ̀ wípé ìgbà tí wọ́n kó àwọn èèyàn ní church àwa sórí show yìí Yorùbáwùyí mò ń pariwo ẹ̀yin èèyàn wa ẹ má lọ church mọ́ ṣé ká má lọ sí school mọ́ náà báyìí nísìnyí. Yorùbáwùyí àwọn ọmọdé fún abájọ ìkọ́sọ́jọ́ pé wọ́n kàwé mọ́. Yorùbáwùyí mo tún wá fẹ́ sọ̀rọ̀ kan fún yín ṣé mo máa tó kú former governor Ondo State yìí. Akẹ́tì. Ṣé pé Akérèdọ́lù yẹn ṣe pé ó gbé ọ̀rọ̀ security sórí ṣe pé ìtọ́sí lọ àtàkì ìlú ẹ̀ nìyẹn ṣe pé ọmọ ọ̀wọ̀ tọ́lọ àwọn èèyàn ní ọ̀wọ̀ ní kí wọ́n fẹ́ fi short ẹ̀ up ní pé ìwọ. So ẹ wo pattern àwọn people yìí what they want to do is wọ́n máa tó máa pẹ́ fẹ́ gbègbèsè báyìí wọ́n á fẹ́ try láti weak yín psychologically they will make you feel helpless. Tó bá ti bẹ̀ sí ń gbé àwọn èèyàn sọ máa bẹ̀ sí máa normalize ẹ̀ tó bá àwọn Yorùbá ẹ jókòó síbẹ̀ kẹ máa rojọ́ ẹ máa take a step ẹ jókòó síbẹ̀. School lẹ Yorùbá school méjì wọ́n wọ school méjì wọ́n dẹ̀ kó àwọn ọmọ lọ. Tí wọ́n bá lè mú àwọn tó ṣe tó dẹ̀ kó àwọn pípín padà within 2 days shame on Ọ̀yọ́ state government dáàbò kó wọn gbọ́ mọ̀ nípa ẹ̀ tí wọ́n bá lè kó ọmọ ẹ̀ padà wá within 2 days. Unspecified numbers of students ni wọ́n kó lọ wọ́n pa teacher wọ́n gbé principal. Wọ́n lò wọ́n gunmen mo rí kí mo ní gunmen ẹ̀ ṣe ń tàwọn terrorists ṣé ẹ kó rí gbogbo wọn ti gbálẹ̀ nínú ẹ wo ìyá mi ẹ jẹ́ kí ra mẹ́nu dúró bí mo ṣẹ̀ṣẹ̀ wá inú ti ẹ bí mi. I know I understand you mo understand gbẹ̀jẹ̀ lérò lọ nílẹ̀ Yorùbá
wọ́n wọ ilẹ̀ Yorùbá wọ́n kó àwọn ọmọ wa ní school aláògùnjà tí máa sọ gbọ́dọ̀ òun ogun máa jà o ogunjà bá a gbóhùn sókè ogunjà nílẹ̀ Yorùbá ẹ bá a gbóhùn sókè sà. Hello. Yes sir. Yorùbá oyè kálẹ̀. Ẹ kú dédé àsìkò yìí sà bàbá mi ẹ̀ ní dáàmú. Ìgbà tí mo rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ̀sìn ní problem wa ní ilẹ̀ Yorùbá ẹ̀sìn ẹ má bínú ọyìn mùsùlùmí tẹ́ bá wà lórí ìkànnì lálẹ́ the only pillar tó ń ja gbogbo wa láàmú ní gbogbo the whole world is the Muslim. Now mo fẹ́ cite example ní ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n Aláàfin kú níjọ́ kìíní àná tí àwọn mùsùlùmí làwọn fẹ́ gbà á tí wọ́n tán bẹ̀rẹ̀ sí pariwo tán ṣe bá ìkan lára àwọn ṣẹ́yìn tí wọ́n jáde tẹ́ bá rántí ó jáde ó ní gbogbo yín bẹ̀rẹ̀ sí pariwo ó ní ẹ má kú ìpariwo ẹni nínú àṣeyọrí kékeré. akérúkọ àgbọ̀dù ló sọ. ẹ bá wa tọwọ yẹn sọ àgbọ̀bẹ̀ yẹn sà. ó ní nínú àṣeyọrí kékeré tàrí. hello. Mo wá níbà yẹn mà. Ó ní nínú àṣeyọrí kékeré tàrí. ẹ bẹ̀rẹ̀ padà pé pàtí Olúbàdàn kú ẹ bá wa tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Nígbà tí Olúbàdàn kú wọ́n ní nígbà tí wọ́n fẹ́ gba òkú ẹ̀ wọ́n sọ pé nínú àṣeyọrí kékeré táwọn rí wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí pariwo ó ní kán ní sùúrù. Ìkan náà láti Sátánì la ìjọba tó ó ní àwọn ọ̀wàyàn họ́rì láti ṣe nǹkan kan ní ilẹ̀ rẹ̀ nínú ìlú Nàìjíríà. Ọ̀nà àbáyọ tó wà ní ọ̀rọ̀ tó wà nínú rẹ̀ wípé ìletò sí ìletò àwọn ọdẹ tó wà ń bẹ̀ kóníkálùkù wọn kán múra tó bá ti ṣe ìkan mi báyìí kán ní central food kán máa fi pera wọn pé ní the next village o nǹkan báyìí ló ṣẹlẹ̀ o ẹ di odi yín mú o ẹ di odi mú o kóníkálùkù wa kán gbáradì oníkálùkù lọ ní ìbọn sínú ilé èmi báyìí tí máa lọ Nàìjíríà tí bá máa pa mí wọ́n ti mọ̀ wá tí máa lọ mi ò ní kú bí ọ̀lẹ èmi máa yìnbọn a máa yìnbọn ẹ lọ ṣoògùn ṣe rí ẹ̀sìn àwọn mùsùlùmí Ọlọ́run Olódùmarè á gbà wá o ẹ̀sìn apààyàn lẹ́sìn yẹn we are in real trouble. we're in trouble. àwọn bàbá tó máa ti kú táwọn bàbá wa ti kú bá wọn máa gbọ̀n wá síbẹ̀ ni àwọn làwọn máa sí òkú mùsùlùmí ni àwọn làwọn máa sí. wọ́n ti wọ inú àwọn ọba wa wọ́n fẹ́ máa sin àwọn ọba wa náà wọ́n wọnú ìṣẹ̀ṣe àwọn ìṣẹ̀ṣe onígbà oògùn tó ń tí ó. Mr. Amos ẹ on mute o. Wọ́n ti. tí ò bá di ara ikú pọ́n ènìyàn oníkálùkù tó yẹ bá wù ìdíkọ́ lẹ́gbọ̀n náà ẹ jẹ́ kí individual ìlú sílùú kan gbáradì ẹ gbáradì. ẹ lọ gbáradì. ogun ti dé bodè náà bàbá Tinubu sọ pé òun fẹ́ fún olóyè Ìgbòho ní kí wọ́n ti ń pè kí lẹ̀ ń dúró dè. Tinubu kí ló ń dúró dè. kí ni Tinubu ń dúró dè ọlọ́pàá Nàìjíríà wọ́n jókòó síbi kan wọ́n patrol. It is well in Jesus' name. Ọlọ́run gbà wá o. Ṣé gan. Mr. Amos ṣe wà ń bẹ̀. Ẹ bá gbóhùn sókè. Ẹ kú ètò Yorùbá wí. Ẹ kú gbogbo ìgbà. Ẹ kú àgbálẹ̀ Yorùbá. Nítorí ilé ìtàn ṣe yín sí. Kí làwa rí ṣe? Ẹ gbowó ń bẹ̀. Àánú Yorùbá tẹ́ ẹ ní abiyamọ gidi tẹ́ ẹ jẹ́. Òun lè fi bọ́tà tọrọ yẹn fi ń ka yín lára kò ń ṣe pé bóyá olówó kan tí èèyàn kan gbé fún yín. Mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mi mọ̀ bóyá máa lè bá mi ṣe. Àná mo wà lórí live mi ìrántí bóyá àná àbíjẹta wọ́n wá ń discuss nípa man House of Assembly ọmọ Ìgbò kan tó kó àwọn èèyàn. Bọ̀ mi ò ráyè ẹ gbé mi sókè bọ̀ mi ò ráyè sọ̀rọ̀ nítorí ibi iṣẹ́ mo wà. Ibi iṣẹ́ lẹ wà ẹ sọ bẹ́ẹ̀. Mo fẹ́ sọ nǹkan díẹ̀ lórí ẹ̀ kó tó di pé màá ṣẹ̀ wá padà lọ sí eléyìí tá à ń discuss. Ọba wa 5 minutes ló máa fún yín o. Nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀ sọ lórí ẹ̀ ni pé wọ́n ní pé máa yẹn kó ọmọ Yorùbá 5 dẹ̀nú kó ọmọ Ìgbò 20 bóyá 24 àbí bóyá 25. 24. Èmi fẹ́ ká wo kíní yẹn the other way round. Ṣé rí àwọn ọmọ Yorùbá 5 tó kó yẹn tí ó kó wọn pé kán lọ ṣe training yẹn tán bá mọ ohun tán ṣe tán bá padà wá tán bá jẹ́ èèyàn
ìgbà míì èèyàn kan máa ń ju igba èèyàn lọ ìgbà míì àmọ́ bóyá máa ibo yẹn lọ́lọ́run fẹ́ lò fún àwọn boys yẹn láti túlẹ̀ Yorùbá ṣe àwọn ẹni tó máa túlẹ̀ Yorùbá ṣe lè wà láàárín àwọn 4 àbáwọn 5 tó kó yẹn èèyàn kan lè san lórí ta ló mọ̀ pé àwọn Tinubu máa rí báyìí ṣé báwọn Tinubu náà ṣe bíbọ̀ ibọ̀ ẹni wọ́n ṣe tẹ́lẹ̀ so tá a bá wò pé ibo ní pé kìnnìkan àmọ́ bóyá àwọn 5 tó kó yẹn ìgbà míì téèyàn bá ní ok ẹ wo olóyè Sunday Igboho ẹ wo bàbá yẹn ṣé bàbá yẹn wúlò ju igba èèyàn àwọn baálẹ̀ mi àtàwọn ọba mi kan ṣé kò wúlò ju wọn lọ nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ tí ó gba ọba mi láti sọ tó jẹ́ pé tó bá sọ á máa wò pọ́ máa ti ẹ̀wọ̀n ló máa lọ live camera olóyè máa sọ kí ló fẹ́ ṣẹlẹ̀ á kó pé kò ju pé kán lọ tì ń mẹ́wọ̀n lọ. olóyè ní ọ̀rẹ́ ẹ ti sú mi. so àwọn 5 tí bàbá Ìgbò yẹn kó a lè máa wò pé ó kéré ó kó Ìgbò 25 táwọn 5 yẹn bá smart tán bá padà délẹ̀ Yorùbá tó jẹ́ pé nǹkan tó kọ́ wọn lọ ṣe yẹn wọ́n lè wá dojú ìjà gbọ́gbù wọ́n lè dojú ìjà gangan fúnra rẹ̀ ṣé àwọn bàbá Tinubu ta ló mọ̀ pé máa rí báyìí. so ká wọ the other way round and mi fẹ́ sọ̀rọ̀ jù kíní yẹn gan wà ní òdùfà tó jẹ́ pé lómi àlọ́ra ẹrú tó bá rà wálé ló máa wá tú oko ẹ̀ ṣe tó jẹ́ pé àwọn nǹkan míì tán ti bá jà láti inú ìlú fọjọ́ pípẹ́ tó jẹ́ pé ẹrú tó bá lọ rà wá láti ta tó ń tẹ̀ fojú sí ó wà ní òdùfà bọ̀ mi fẹ́ máa sọ̀rọ̀ ló fà so kákan kí n bọ́lẹ̀ ń bẹ̀ dẹ́ lórí eléyìí tá à ń sọ pé wọ́n lọ kó ọmọ. mo ti máa ń sọ pé ṣé bàbá wa tó wà lórí oyè bàbá wa ọmọ olódòdè àbí báwo náà ṣe ń porúkọ. ọmọ olódòdè sílẹ̀ jàmà. wọn ò gbọ́ gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ àbí DSS intelligence report wọ́n fẹ́ ní àwọn ọmọ gbogbo kínní agreement ni mo ti máa ń sọ. kò sí nǹkan tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá gbogbo bó ṣe ń pààyàn tó ń jiyàn pé kò sí èyí tó ṣẹ̀ ní bàbá wa yìí agreement ni a máa pa àwọn èèyàn ẹ o ò gbọ́dọ̀ pín tó bá mọ̀ pé o ní the post Ìgbòho tó ń pariwo o ò gbọ́dọ̀ filẹ̀ tó bá dẹ̀ filẹ̀ o ò gbọ́dọ̀ sọ fún kó pa àwọn ọmọ wa ṣe understand agreement ni eléyìí ò ń ṣe pé bóyá gbẹ̀yàn kan yìí èèyàn kan agreement ni ṣé ẹ fi òpè tó bá jẹ́ orú Akérédolú yẹn ní president ẹ fi òpè máa ṣe gbogbo lọ́dọ̀ tó ń ṣe ọ̀dọ̀ wọn ní nọ́ọ̀tì yẹn ló máa mọ̀ so agreement ni so kò ń ṣe pé bóyá pé kínní ṣé kò gbọ́ ni ṣé kò mọ̀ ni ṣé kò mọ̀ pé wọ́n ti wá kọ́ mọ̀ ni ṣé kò mọ̀ ni ẹ máa rí pé kò ní issue press statement ẹyọ kan báyìí kò ní issue ẹ lórí ẹ agreement ni ó ní àwọn Amẹ́ríkà ló ń fẹ́ wá képo ṣé Ìbà Gani Adams náà fẹ́ képo ni kò ṣe ní kí bọ̀bọ̀ yẹn bẹ̀rẹ̀ ṣe ṣé Sunday Igboho náà fẹ́ képo ni àwọn Amẹ́ríkà fẹ́ dé olùfẹ́ wa képo agreement ni ọ̀rọ̀ tí Gúmi bá sọ ló máa ń tẹ̀lé Gúmi ní kó má pa àwọn Amẹ́ríkà pé Turkey ní kó lọ báwọn Turkey ní kó lọ pè wá Turkey ìjọ mélòó ìgbà tí Gúmi sọ̀rọ̀ yẹn kò tó ọ̀sẹ̀ 3 àbóṣù kan ó lọ Turkey náà ó lọ pa àwọn Turkey pé kán wá ṣe understand ara agreement wọn ni pé a máa pa àwọn èèyàn ẹ ò gbọ́dọ̀ gbé nǹkan agreement yẹn ló ń lọ báyìí sí ara agreement wọn ni pé agbésùnmọ̀mí tẹ́ bá mú nílẹ̀ Yorùbá ìra ò gbọ́dọ̀ rìn wọ́n nǹkan kò gbọ́dọ̀ ṣe wọ́n ṣẹ́kọ̀ tẹ̀lé agreement ṣé wọn náà rehabilitate wọn padà sínú ìlú ni nígbà tó mú àwọn kan ní last month agreement ni ṣe bí Buhari ṣe àtẹ̀gbọ́ pé òkè Buhari ó wù wọ́n pé òkè ọmọ ìyá òun ni wọ́n pé òun ò lè pa wọn ó kó wọn sínú àmì ó kó àwọn eléyìí tó máa kó wọn padà sínú ìlú ìgbà tí bàbá wa débẹ̀ ara agreement wọn náà ni pé ẹsẹ̀ Buhari ló máa tẹ̀lé agbésùnmọ̀mí tó máa ti mú ilẹ̀ Yorùbá ẹ̀ dáṣọ sí lọ́rùn ẹ̀ fún wọn láǹkàrà wọn á fi Kùránì búra ẹ̀ẹ́dẹ̀ kó wọn padà sínú ìlú ẹ jẹ́ wá sọ àṣírí kan fún yín bí bàbá wa Tinubu ṣe wà yẹn ṣẹ́rí rehabilitation tí wọ́n ṣe nígbà yẹn tí wọ́n ṣe ní last week àbí 2 weeks ago yẹn ó máa láwọn eléyìí tán máa kó sínú àmì inú wọn bọ́ wọn ní jẹ́ kí pépà gbé bàbá Tinubu máa kó sínú àmì nínú wọn á kó sínú ọlọ́pàá nínú wọn ní jẹ́ kí pépà gbé ni torí ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ lọ ó mọ̀ fún àwọn Yorùbá máa yarí wọn lọ́wọ́ pé Yorùbá wo ni tiẹ̀ ó mú agbésùnmọ̀mí ojú kó sínú sójà láì ṣe Buhari ọ̀ ní jẹ́ kí pépà gbé ni bó ṣe jẹ́ pé tán bá pa àwọn àmì 50 tó jẹ́ pé wọ́n máa sọ fún pépà kí pépà sọ pé 5 àbí kí pépà sọ pé wọ́n tẹ pààyàn rárá bẹ́ẹ̀ náà lọ́n ṣe máa ṣe yẹn àwọn eléyìí tán rehabilitate yẹn wọ́n máa kó wọn sínú sójà but àwọn bàbá Tinubu wa wọ́n á ti sọ fún wọn pé pépà ò gbọ́dọ̀ gbé pé wọ́n kó wọn sínú sójà so agreement ni wọ́n sì máa wọ Ondo wọ́n á wọ gbogbo ẹ̀ pátá wọ́n máa come school agreement ni tó bá fẹ́ lọ second term tó bá fẹ́ ipò yìí á máa pa àwọn èèyàn ẹ̀ ṣùgbọ́n ò gbọ́dọ̀ gbé kò ní sọ pọ́ lórí ẹ̀ bó ṣe wà yẹn Sunday Igboho tán dẹ̀ fẹ́ gbé Chief Sunday Igboho tán fẹ́ gbé kinní fún wọn ò ní gbé fún agreement ni kò ní gbé fún àkáǹtì olóyè kò gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ kò ní gbé kúrò ó mọ̀ pé tóun bá gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ olóyè máa fi owó ẹ̀ ṣe nítorí ó mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá ká olóyè lára so ló ṣe gbé àkáǹtì lé ẹsẹ̀ ló ṣe gbé ẹsẹ̀ lé àkáǹtì olóyè
so gbogbo kíní yẹn agreement ni àwọn ọmọ Yorùbá tó lówó lọ́wọ́ ló lè ran Yorùbá lówó kan dáwó fọlọ́yè kó lóye lọ ṣe tó lóye bá máa ṣe gan Tinubu gbọ́dọ̀ mọ̀ Tinubu máa kó bá ní nítorí ó máa ló fẹ́ bá tèmú jẹ́ lọ́dọ̀ àwọn ọmọ láyé ni so ohun tó ṣẹlẹ̀ nìyẹn agreement ni ẹ máa rí pé bàbá yẹn ò ní issue statement ẹ̀yọ̀ kan lórí ohun tó ṣẹlẹ̀ ìbọn ṣe lọ́kọ́ ọmọ lọ́yọ̀ọ́ yẹn ẹ máa wòran. so báyìí wọ school lọ́yọ̀ school méjì lọ́yọ̀ tí wọ́n kó àwọn ọmọ. kò ní sàn kankan kò kàn tí ẹni pé kò ti jẹ ohun tó fẹ́ jẹ kó ti kówó kan àtàwọn ẹbí ẹ̀ ti wà òkè. tó wà ní kéèyàn pẹ̀lú àwọn tí wọ́n pa so that President Tinubu ò ní lè sọ̀rọ̀ so what is their achievement kí ni wọ́n fẹ́ achieve from it by killing innocent people. ṣé àwọn ọmọ láti bàbá ti wà. ẹ sọ pé agreement ni pé pé kó máa pa àwọn èèyàn wa so that bàbá Tinubu ò ní sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ achieve by kó máa pa àwọn èèyàn wa then the president ò ní lè sọ̀rọ̀. ohun tí bàbá fẹ́ achieve ni pé òun fẹ́ di president tiẹ̀ òun fẹ́ ṣọdún mẹ́jọ tiẹ̀ ohun tóun fẹ́ achieve nìyẹn achievement tiẹ̀ nìyẹn òun fẹ́ ṣọdún mẹ́jọ tiẹ̀. àwọn innocent people tó wá pa nílẹ̀ Yorùbá yẹn kí ni àwọn northerners fẹ́ achieve from it. àní wọ́n fẹ́ islamize àní wọ́n fẹ́ gbé sàríà wọlé wọ́n fẹ́ gbé sàríà wọlé ni pé ọ̀nà táwọn dẹ̀ fẹ́ gbé gbà wọlé ni bá a máa pa wọ́n nígbà tá a ti bá wọn sọ̀rọ̀ kan ṣe lẹ́rọ̀ tán ní rárá tá a bá pa wọ́n dé stage kan wọ́n á dákẹ́ ṣùgbọ́n tá a bá ti ń pa wọ́n ò gbọ́dọ̀ sọ. bí psychological control wọ́n lè kó wa lára jẹ̀dẹ̀ àwọn èèyàn wa ẹ̀rù máa bà wọ́n bó ṣe bá ti ara wọn jẹ́ ní north. bó ṣe bá ti ara wọn jẹ́ ní north náà náà ṣe máa mo ti ṣó fídíò kan tó pé mi lè ṣó dáadáa àwọn ọmọ kéékèèké tí wọ́n ti tán kó sínú Boko Haram nísìn náà ẹ wo nǹkan tó fẹ́ sáré ṣó nísìn ẹ wo I was paid 100,000 naira to bomb worshippers at Gamboru Market Mosque 100,000 ni wọ́n fún eléyìí èèyàn bíi 50 kìíní kan tó kún jọ̀wọ́ 100,000 lówó ẹ̀mí wọn wọ́n tó sì jẹ́ mùsùlùmí mọ́ṣáláṣí ọmọ 15 years ni o mọ́ṣáláṣí tó lọ bọ́ǹbù 100,000 ni wọ́n fún owó ẹ̀mí àwọn over 50 people tí wọ́n kú wọ́n já wọlẹ̀wọlẹ̀ báyìí ni ìmí ò ṣe máa wò 100,000 naira péré ló gbà 100,000 naira tó ṣe kó àwọn ìyá ẹnu ẹ̀sìn wàá mọ̀ pé ìsìláàmù tiẹ̀ ó yàtọ̀ sí ìsìláàmù tiwọn mọ́ṣáláṣí ló lọ jáde olóró sí o 100,000 naira ló gbà now àni wọ́n pa wọ́n ní school wọ́n pa wọ́n ní wọ́n kó wọ́n ní school.